Ode. Oh, injojo sa. Apẹ̀tẹ̀ bíbí. Ìyá máa jó. Gbé wá síbi ìdè ìwẹ̀. Mi ní pẹ́ ṣetán. Ẹ ṣe. Ẹ káàbọ̀ ọ̀hún. Ọmọ dúdú. Mìíràn yìí ni ìwé ga. Ẹ ṣé o, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Àwa rọ́nà gbégbá. Ìwọ̀n ò ní yànkú. Ọkọ wa ò ní yànkú. Ẹ jẹ́ pé rí ìwòyà èrìwòyà àyàgbò àyàtọ̀ èrìwòyà. Bàbá Adébáyọ̀ Adélẹ́yẹ kábọ̀sà. Gbogbo yín bẹ ṣe ń kọ́mẹ̀ntì mo kí yín o. Bàbá aláìlú. Àfọmọ́ yóò lè fa òòrè. Àfọmọ́ yóò lè fa òòrè. Àfọmọ́ yóò lè fa òòrè. Àfọmọ́ yóò lè fa kó máa sẹ́ni méjì wọ́n tó ń jẹ ọ̀sẹ̀. Àfọmọ́ yóò lè fa. Ṣẹ́kù mi kí n ṣẹ́kù ẹ̀. Aṣọ́re ní ìṣàborí egungun àtàlà ní ìṣàborí òrùlé. Adé afúnran yí àlùjù tí ó lálàlà tí ó fẹ́ gbà á dirí. Ìran dé òde ò igi ẹlùjù. Owó táwọn wá ẹlùjù ló wà. Ìran dé òde ò igi ẹlùjù. Ire gbogbo táwọn wá ẹlùjù ló wà. Ìran dé òde ò igi ẹlùjù. Àfọmọ́ yóò lè fa òòrè. Ẹ káàbọ̀. Orí Ifá ti kúrò ní yẹ̀yẹ́ o, ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Orí Ifá ti kúrò ní yẹ̀yẹ́, ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Tó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi Ifá nìyí ọ̀sẹ̀ àwòkọ. Tó bá jẹ́ ká ṣe eré Ifá, ọ̀gá mi Ifá nìyí ọ̀sẹ̀ àwòkọ. Orin Ifá tó péjú owó tí kì í ṣe porin máa rí máa kọ o. Orin Ifá tó péjú owó tí kì í ṣe porin máa rí máa kọ o. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jìn, bẹ́ẹ̀nìyàn ronú jinlẹ̀, kò lè bá wa kọ, kò lè bá wa kọ o. Nílẹ̀ yìí ayọ̀ fásilítì jọ fún mi lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ ni àfọmọ tó ń yọ nílé Ifá, mo kí gbogbo yín o. Ẹ káàárọ̀, ẹ kú àtijọ́, ṣé dáadáa ni.
Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Ọ̀ṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá mi wí fún alára pé mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún ajérò pé mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún léèlá pé mo ti wà níbí ní digbí. Gbogbo yín tẹ́ ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín. Mo kí gbogbo wa o. Mojúbà Olódùmarè, mojúbà Olódùmarè àgbáńlá ayé, mojúbà Olódùmarè ilẹ̀ kóòtù òjìrì, gbogbo ọrẹ ayé, gbogbo ọṣẹ ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà òjùbọ̀nà pátápátá. Gbogbo ẹ̀yin adáṣọ má mòró, ìbà ni mo ṣe fún yín o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní òun mọ ìbà gbọ́dọ̀ wọ́n mọ ènìyàn. Kábíyèsí rẹ Olódùmarè, mojúbà rẹ o. Ìwọ lọba sọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káfàtà, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè síwájú, irọ́ pátá lásán gbà ni wọ́n fẹ́ pa. Mojúbà gbogbo ààrẹ ayé, gbogbo ọ̀ṣàn ayé pátápátá, ìbà ọ̀rọ̀ ilé Ifẹ̀, ọ̀rọ̀ inú omi, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú igi pátápátá ìbà ni mo ṣe. Mojúbà gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà tí à ń péjúbọ nílẹ̀ kóòtù òjìrì, ìbà ni mo ṣe. Mojúbà gbogbo jáwéjáwé, gbogbo wabùwabù pátápátá. Gbogbo ẹ̀yin babaláwo ìbà yín o. Gbogbo ẹ̀yin jagunjagun, jagunjagun, mo ṣe lóògùn ọ̀fẹ́ o. Mojúbà ọlọ́kùnrin, mojúbà olóbìnrin, mojúbà oyún inú, mojúbà àṣẹ́ẹ̀dí. Gbogbo yín pátápátá mojúbà yín, ẹ jẹ́ kójú mi ṣe. Àfẹ̀yí tí mo bá dá ṣe báyìí kóró má ṣàìgbà o. Mojúbà ìyámọ̀pó, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣomi, mojúbà, mojúbà ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀dẹ̀, tí ò ṣoje, gbogbo lápíkiri ibùtò aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá ìbà ni mo ṣe. Mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́, alágogo idẹ, ìyá mi ajíbọ́lá ọmọ ẹdun, ọ̀rọ̀ gbénú lédìkún yùnwùnyùn, ìbà ni mo ṣe o. Gbogbo ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já, ọlọ́jọ́ arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, olójú arẹmọ, gbogbo ara kìkì arẹmọ nìyá. Gbogbo ayé ló mọ̀ yín sí olókìkí òru. Èmi Ọ̀ṣàtọ́lá sọ pé ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà ló lè wọ ẹyẹ ìyá mi tó lè fò tí ò ní forí sọgi láéláé, torí wípé èèwọ̀ ni. Kábíyèsí o ẹ̀yin ìyá mi. Ẹ má gbàgbé ẹni nígbà mìíràn kí n máa dín asín, mo ní kí ló dé. Ẹni kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó ni. Ẹni nígbà mìíràn kí n máa di ọ̀gà, mo ní kí ló tún fà á. Ẹni kí n má bàa dẹran àsè lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tó bá ti ń mákèrè tí ò bá ti jọ kọ̀ọ̀kan máa ń jùlẹ̀ ní àgbéjùlẹ̀ báyìí ló ń gbégi léra. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé iṣẹ́ tá a fi rán igúnnugún òní kó jẹbọ, èyí tá a fi rán àkànàmàgbò òní kó jẹ òkú èèyàn. Ẹni iṣẹ́ tó ríran mi ni mò ń ṣe, ẹni mi kò ní hun mí, ẹni kò ní hun ràn mí. Ẹni tọmọtọmọ, tọkọtọkọ, tí gbogbo ohun tí ibi tí mo léwédé àti ibi tí mo ta gbòǹgbò dé àtàwọn olólùfẹ́ mi, ẹni kò ní hun wá papọ̀. Ẹ ṣe ìwọ̀n mojúbà yín o, ẹ jẹ́ kójú mi sọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, mojúbà yín. Gbogbo ẹ̀yin tẹ́ ó tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán, ìbà ni mo ṣe o. Àfẹ̀yí tí mo bá dá ṣe báyìí kóró má ṣàìgbà, mojúbà gbogbo yín, ẹ jẹ́ ojú mi ṣe o. Mo kí gbogbo wa ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà lẹ́ẹ̀kan sí. Ọ̀ṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá mi máa pín. Ó wù mí kí n múra dáadáa, kí n jókòó ní ìjókòó ọlá, ṣùgbọ́n mo bízì gidi gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó yẹ pé àti ṣe ètò gan ó lágbára. Mo tún ti níbi tí mò ń lọ báyìí, ṣùgbọ́n mo ní kí n sáré ṣe ètò yìí. Ó lè má ju bí 30 ìṣẹ́jú lọ. Bàbá mi Ògúnlọlá Ifáníyì, ẹ ṣeun. Bàbá wa Ifáníyì Ifágbèmí, ẹ ṣeun. Bàbá wa Rahim Yusuf, ẹ ṣeun. Adúpẹ́ kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Àpò ṣáṣá múra kì í gbẹ o, àpò yín ò ní gbẹ láṣẹ Èdùmàrè. Ajé aṣù fún gbogbo wa kó jẹ àṣẹ. Ọ̀rọ̀ lórí bàbá Fatomilola, bàbá Peter Ifatomilola ni mo fẹ́ sọ̀rọ̀. Mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo àwọn tó ń ṣe eré àgbéléwò. Mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe, gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá. Ṣé mo pé tí bá sọ pé gbogbo àwa oníṣẹ̀ṣe, nígbà mìíràn màá máa sọ pé mi ò kì í ṣe oníṣẹ̀ṣe. Ẹ ṣáà máa gbà mí bẹ́ẹ̀, ọjọ́ tí orí mi bá kọrin màá sọ pé mi ò kì í ṣe oníṣẹ̀ṣe náà nìyẹn. Ìjọ tó bá dẹ̀ tún wù mí náà máa tún ní oníṣẹ̀ṣe ni mí. Ṣùgbọ́n èmi ni mo mọ̀ pé oníṣẹ̀ṣe pọ́nrán họ́nbélé báyìí òun ni mí, torí wípé mi ò kì í ṣe lẹ́sìn àjòjì. Bàbá Peter Fatomilola, kì í ṣe pé mo wá bú yín o, mi ò wá bú bàbá yẹn o, ṣùgbọ́n mo fẹ́ wá sọ ọ̀rọ̀ kan. Bàbá
lẹ́yìn ìgbà tí bàbá ọba ìlà tí wọ́n lọ sọ́dọ̀ yín tí wọ́n bá yín lálejò, lóòótọ́ lẹ yín padà, lóòótọ́ lẹ sọ wípé kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán, lóòótọ́ ni wọ́n sọ wípé lẹ sọ wípé ẹ tún sọ̀rọ̀ kan nínú Ifá, ẹ ṣáà kí Ifá yẹn mo máa play ẹ̀, mi ò ṣe babaláwo tó mi ò rántí gbogbo yẹn, mi ò capacity ọpọlọ mi ò gbé gbogbo level yẹn. Bàbá wa Ganiu Adégòkè mo kí yín, gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí lórí Adé Ifá Ìwàlẹ̀sìn TV náà mo kí yín o pátápátá. Ẹ jẹ́ kí n gbìyànjú láti wọbẹ̀ kí n máa rí àwọn èèyàn tó bá ń kí wa ń bẹ̀ náà. Ẹ ṣeun. Bàbá Ògúnlọlá ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́, thank you so much bàbá mi. Ọwọ́ yín á máa ròkè, òkè ẹ mú ń ru sí láṣẹ Èdùmàrè. Àní táwọ́ náà. Thank you Mr. Wise Salisu, ẹ ṣeun. Rough rugged, ẹ ṣeun, you hold nobody an explanation. Olúwatósìn Bọ́lájókòó, thank you so much. Rough rugged yìí violence master ni wọ́n o, bàbá Adédayọ̀ Adélẹ́yẹ, ẹ ṣeun, thank you so much. So èmi ò mọ̀. Okay, so lórí ọ̀rọ̀ bàbá Peter Fatomilola, níwájú Ọlọ́run àti ènìyàn, mo ti máa rí wípé bàbá Peter Fatomilola kọ́ ni the first tí a bá dẹ̀ tètè ṣe kíni, tí a bá tètè dáwọ́ gbogbo kíní ìdúró, wọn ò ní jẹ́ the last tí wọ́n máa ń kọ́kọ́ wá ṣe ìṣẹ̀ṣe àbí sọ̀rọ̀ òdì nípa ìṣẹ̀ṣe ní ìta gbangba. Ní ọjọ́ kìíní àná mo sọ̀rọ̀ nípa bàbá Gẹṣinjáwé Ifá, tẹ́ bá rántí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá ló bínú sí mi. Kò ń ṣe pé wọ́n bínú wípé mo ṣe sọ̀rọ̀ wọn o, ṣùgbọ́n wọ́n bínú wípé ṣó kò yẹ kí èmi gan mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ máa ń hàtì eré àgbéléwò, tẹ́ máa ń ṣe fíìmù. Inú mi á dùn tí kí ọ̀rọ̀ yìí bá lè dọ́dọ̀ bàbá Peter Fatomilola. Wípé gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe fíìmù pátápátá wípé actor and actresses lásán ni yín, ẹ ní anything láti ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe. Nǹkan tínú bí wọn sí nìyẹn. Pé kí ló dé tí máa pe bàbá Gẹṣinjáwé Ifá lóníṣẹ̀ṣe nígbà tí a gbọ́ wípé bí àwọn ọmọ wọn, bàbá Asani, wọ́n ní akíyín láti Strasbourg ní France, ẹ ṣeun. Àkéré òkòdélé. Nígbà tí mo sọ̀rọ̀ yẹn, tí mo gbọ́ information wípé àwọn ọmọ wọn lọ lé kéwú, àwọn ọmọ bàbá Gẹṣinjáwé Ifá pé wọ́n lọ lé kéwú, wípé kódà ìyàwó wọn gan lọ sí mọ́ṣáláṣí Jímọ̀. Nǹkan tí bàbá Gẹṣinjáwé Ifá wá dẹ̀ wá sọ fún wa ni wípé àwọn ni olúwo gbogbo kinní kan, ògbóni igbá àwo ìkòkò bàbá àṣàsùn, wọ́n fẹ́ lè sọ pé àwọn gan lolódùmarè lórí interview wọn. Wípé kò sí òrìṣà táwọn ò lè hun, kò sórìṣà táwọn ò lè bọ, kò sórìṣà táwọn ò mọ̀, gbogbo òrìṣà pátápátá ìkáwọ́ àwọn ló wà. Ṣé mo pa wa òkúkú mọ nǹkan kan, novice ni wá. Gbogbo àwọn oníṣẹ̀ṣe bínú tán nígbà tí mo sọ̀rọ̀ wípé bàbá Gẹṣinjáwé Ifá àtẹ̀yìn àti ìyàwó yín ẹ má kó bá wa. Àṣé mo tanra mi ni, àṣé rádaràda ni mò ń wí, àṣé mi ò mọ tí mò ń sọ. Wípé bàbá yẹn wọn kì í ṣe oníṣẹ̀ṣe, actor ni wọ́n lásán, onífíìmù lásán ni wọ́n. Nǹkan tí wọ́n bá ti kọ fún yín nínú script báyìí, ẹ̀yin òkúkú mọ góòlẹ́gbọ́ ẹ̀gbọ́ kọ́ọ̀mù, òun lẹ́yìn máa kà. Ẹ rí eré àgbéléwò yẹn bí ìgbà tó jẹ́ wípé it is something tó jẹ́ wípé ó ní láti ṣe pẹ̀lú race yín. Ẹ̀yin ò rí as wípé duty tẹ́ hó race yín nìyẹn láti ṣe kíni, láti keep up pẹ̀lú culture, tradition, spirituality wa, láti gbé lárugẹ. Nígbà tí mo sọ̀rọ̀ yẹn tán táwọn oníṣẹ̀ṣe bẹ̀rẹ̀ sí ní attack me left and right, ẹlòmíì comment rubbish pé are you blind, don't you know that this man is not even oníṣẹ̀ṣe. Now rough rugged violence master, ẹ ṣàfẹ́ violence ya. Bàbá mi Kenny Olúwọlé, ẹ ṣeun. Ọlá òní pẹ̀kun, wealth dey plenty, thank you so much ma sir. Bàbá Peter Fatomilola, ní ìgbà tí àwa ti wà ní ọmọdé, ta máa ń wo múvì yín,
a máa ń wò yín bí babaláwo ni, bí èèkàn láàrin ìlú. A máa ń wò yín, ojú tá a fi ń wò yín, ojú Ọ̀rúnmìlà, ojú àwọn baba ńlá wa la fi ń wò yín. Àwa ò mọ̀ pé rádaràda lẹ̀ ń ṣe. Ẹ má bínú, mi ò bú yín. Àwa ò mọ̀ wípé script tí wọ́n kọ fún yín, ṣebí gbogbo script tí wọ́n kọ fún yín, wípé ọ̀pọ̀lọpọ̀ script tí wọ́n kọ fún bàbá Fátómilọ́lá tí wọ́n dẹ̀ represent ìṣẹ̀ṣe níbẹ̀, ẹ rí bẹ́ ṣe máa ń rí ni nínú àwọn movies yẹn. Ẹ rí bẹ́ ṣe ń múra ni. Ẹ rí wípé gbogbo àwọn ibi tẹ́ ẹ máa ti ń act nínú movie yẹn, ipò ọlá, ipò iyì, ipò àpọ́nlé, ipò ìgbéga, ipò ẹni tó nítumọ̀ láàrin ìlú tó yẹ kó accord maximum respect fún ni wọ́n máa ń fi yín sí. We see you next to Ọ̀rúnmìlà, gẹ́gẹ́ bí bàbá mi Rough Rugged ṣe sọ. Tẹ́ bá múra, tẹ́ wọṣọ funfun yín yẹn, tẹ́ fi gbogbo ẹ̀ sẹ́gbẹ̀ẹ́, ṣàkì gbogbo ẹ̀ tẹ́ ń lọ, tẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kí sọ̀rọ̀ Ifá, ohun Ifá tí wọ́n wá pè yín ní nínú múvì tí ọba bá pè yín, tẹ́ máa jókòó síwájú ọba, tẹ́ máa dáfá, tẹ́ máa sọ fún wọn pé ẹ rúbọ, ẹ ṣe ètùtù. Àṣẹ fíìmù lásán lẹ̀ ń ṣe, àṣoṣì lẹ̀ ń ṣe. Àṣẹ ń tẹ́ ń ṣe gan kò ní effect nínú ọpọlọ yín pé báwọn èèyàn ṣe ń wò mí nínú múvì yẹn, tán bá wá rí mi lójú gbàgede, lójú títì, wọ́n ń wò yín ní ìwò èèyàn pàtàkì. Bàbá Victor Fátómilọ́lá, wọ́n ní ibi tá a bá ti lérò wípé a máa bá ọgbọ́n, ẹbí ẹ̀yin bàbá wa náà lè máa sọ bẹ́ẹ̀, tá a bá wá bá àgọ́ níbẹ̀, ó máa ń dùn ní jọjọ gan. Ẹ̀yin lè bọ́ta kẹ́ wá sọ wípé àwọn ọmọ kan ò lẹ́kọ̀ọ́, wọn bú ni. Ṣe bára tí mò ń sọ rèé, wípé àgbàlagbà kò kọ́ ọgbọ́n. Ipe ní ilẹ̀ Yorùbá, ṣe rí, kò ń ṣe pé àwa ọmọ Yorùbá, àwa ọmọ ọ̀sìn àti ìtí a tún bí yìí, kì í ṣe pé wọn ò ní respect. Ṣùgbọ́n respect ti ba ayé wa jẹ́, ó ti fọ́ ilé ayé wa. Ìdí nìyẹn ta fi sọ respect sẹ́gbẹ̀ẹ́. Tó bá ń sọ wípé ní gbogbo ìgbésí àgbáńlá ayé yìí, tribe wo ló ní respect jù? Tí wọn bá, tó bá máa ṣe, tó bá máa fi ẹ̀gàn kún, tó máa yọ ẹ̀gàn kúrò bẹ́ẹ̀, Yorùbá ni number 1. Kò sí bá ṣe lè ṣe àbòsí sí tó, àwa Yorùbá ni. Àwa ọmọ kóòtù òjìrè ni la ní respect jù. Respect yẹn gan, a tún ní, ó tún pa wá lára débi wípé àfi ní ọjọ́ ọ̀la lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà yìí náà ni. Níbi tá a ní respect dé. Kì í ṣe wípé wọ́n disrespect yín àbí wọ́n bú yín. Wọ́n disrespect yín. Ó padà ṣọ́ọ̀kì wa ni. Ó ṣọ́ọ̀kì ìgbésí àgbáńlá ayé gbogbo àwa ọmọ kóòtù òjìrè. Ṣó ti yé yín? Ó ṣọ́ọ̀kì wa wípé a lè bárú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ní ẹnu yín. Nǹkan tó fà á nìyẹn tó jẹ́ pé gbogbo àwọn èèyàn fún yín gbàsgbòs. Tẹ́ bá wò dáadáa tó yẹ kẹ́ ẹ wò káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ọ̀rọ̀ wà lórí social media. Ẹ sì mọ̀ pé àwa ọmọ ọ̀sìn, afẹ́fẹ́ ò fẹ́, atẹ́gùn ò fẹ́ gba orí wa kọjá. Nítorí wípé a padà rí wípé respect yẹn ó ṣe àkóbá fún wa lọ́pọ̀lọpọ̀. Ó yẹ kí ẹ̀yin kẹ́ ẹ máa wò ó lórí social media wípé àwọn ọmọ yìí wọ́n ti ṣe kí ni, wọ́n ti padà sínú ìṣẹ̀ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa tá a ti ṣáko lọ tó jẹ́ pé n tá a bá lọ́wọ́ àwọn bàbá wa àti ìyá wa là ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbà tá a dàgbà ti lu ọpọlọ orí wa ti ṣe kí ni, a padà sílé. Tó bá yẹ pé yìí máa ń rí gbogbo news tó ń lọ l'around yín, gbogbo ọ̀rọ̀ ta ná lọ́hùn everything yẹn, ní wá sọ ń tẹ́ sọ jáde lẹ́nu. Kì í dẹ̀ ń ṣe ẹ̀yin lẹ́ni àkọ́kọ́. Mo ti rí ìyá kan, mo fẹ́ fi orúkọ bò wọ́n láṣìírí, tí wọ́n wá ṣe, tí wọ́n wá béèrè lọ́wọ́, tí wọ́n wá ṣe interview lọ́wọ́, tí wọ́n ń sẹ́ àwọn ìyá mi, tí wọ́n sọ pé àwọn ń ṣàjẹ́ o, àwọn kan mọ fíìmù yẹn act ni o, wọ́n máa ń sọ pé káwọn act ẹ̀, àwọn dẹ̀ mọ̀ act, Jésù ni tàwọn o. Ìgbà tó jẹ́ wípé àwọn nǹkan táwọn ìyá mi ò kí ń ṣe lẹ máa fi act movie due to owó tó máa san fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ alẹ́ ẹ padà bẹ̀rẹ̀ sí ní máa tọrọ jẹ, tọrọ mu, tọrọ ná, tọrọ lò, kò ní ká yín náà ni. Ilé tá a bá fi tọ́mọ tí ìrì lásán tó bá rọ̀, ó máa wó gbogbo ẹ̀, ó máa wó palẹ̀ ni. Kì í ṣe tèébú, kì í ṣe pé ọmọ kan ó ní ọmọ tó ní ìyá òun ò là, ọmọ tó ní bàbá òun kò ṣe bẹ́ẹ̀.
ẹ̀yin jẹ́ ọmọ bíbí ìlú kan, ẹ jẹ́ ọmọ ilẹ̀ yẹn, ẹ dẹ̀ ń tàpá sí gbogbo ìṣẹ̀ṣe àti òfin àti àṣà àti ìṣe ìlú yẹn, ẹ wá ní pé kọjọ́ alẹ́ san yín. Báwo lẹ ṣe fẹ́ rí? Ibo lẹ ti fẹ́ rí? Gbogbo ìgbésí ayé yín torí pé ẹ máa gba 40,000 50,000 owó iṣẹ́ tẹ́ ẹ bá ṣe, ẹ dẹ̀ ṣe múvì yẹn báyìí. Ẹ̀yin ìyá wa nínú múvì, mo sì sọ̀rọ̀ sí bàbí ìyá kí ló ti ń porúkọ ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìyá Péjú Ògúnmọ́lá, ẹ ṣe múvì yẹn báyìí, ṣùgbọ́n tó bá máa interview yín, Jésù máa dùn lẹ́nu yín, ànábì máa dùn lẹ́nu yín. Kí lẹ wá ń represent àwọn ìyá mi? Kí lẹ ń represent àwọn babaláwo fún? Kí lẹ ń represent àwọn oníṣègùn fún? Àwọn jagun, àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe àti àwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe, kí lẹ ń represent wọn fún ìgbà tó mọ̀ pé tẹ bá bọ́ síta ẹ máa wá sọ̀rọ̀ àbùkù nípa wọn ni? Mélòó lẹ ti bá wọn ṣe nínú meeting tẹ́ fi mọ̀ pé bọ́ ṣe ń act nìyẹn nínú meeting? Mélòó nínú meeting àwọn ìyá mi lẹ ti lọ tẹ́ fi mọ̀ pé bọ́ ṣe ń pa àwọn èèyàn nìyẹn pàápàá? Ẹni tó bá ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ láṣọ báyìí wọ́n máa pa ni, ẹni tó bá ti wọ́njú mọ́ wọn wọ́n máa pa ni, ẹni tó bá fara gún wọn báyìí wọ́n máa pa ni. Gbogbo wa ló yẹ kán ti pa. Ní tẹ́ fi ń ṣe múvì fún wa nìyẹn. Irú èmi yìí kò tiẹ̀ yẹ kí n dàgbà rárá débi tí máa tó stage tí mo dé yìí. Kì í ṣe pé bóyá mo fi gbogbo ọjọ́ kékeré mi fi disrespect àgbàlagbà o, but wípé kò sẹ́ni tó mọ̀ rìn kórí má mi. Mo lè ti kọjá ńjọ́ kan kí n ti tẹ ìyá àgbàlagbà kan mọ́lẹ̀ lẹ́sẹ̀ kí màmá ẹ má bínú o, ẹ má bínú yẹn. Ẹ̀yin gan nínú múvì bẹ́ẹ̀ ṣe ń ṣe múvì yín, tó bá sọ ẹ má bínú fún ìyá àgbàlagbà yẹn, kò nígbà ìgbà yẹn gan ló máa fi ba yí ẹni yẹn jẹ́. Ṣé bó ṣe rí nìyẹn? Ẹ̀yin dẹ̀ ń ṣe múvì yẹn, dẹ̀ ń ṣe láti èwe yín, ẹ dẹ̀ dàgbà, ẹ darúgbó síbẹ̀. Wọn pa yín o. Bẹ́yìn ṣe ń ṣe nínú múvì pé tẹ bá ti ṣe nǹkan kékeré báyìí, tán bá ti ṣe nǹkan kan kékeré fún yín, kẹ yín wọn lọ́rùn, kẹ pa wọ́n ni, kẹ pa wọ́n lọ́mọ jẹ, kán kúkú oró, kán pa sán láyé nínú múvì. Báwọn ìyá mi ṣe burú tó nìyẹn. Ẹ̀yin dẹ̀ dàgbà, ẹ dògbó. Wọn ò dẹ̀ pa yín, ẹ fi wúpáwó, ẹ fi rìgìjòbì. Wọ́n ní wípé èèwọ̀ tó bá pa ni ó ikú boni láṣìírí ni. Èèwọ̀ lẹ́ ń jẹ lójoojúmọ́ ẹ̀yin tẹ̀ ń ṣe múvì. Ẹ ń jẹ èèwọ̀. Ẹ rí nísìn, kò sẹ́ni tó mú fọwọ́ kàn yín, kò sẹ́ni tó ní kẹ́ má ṣe múvì yín, kò sẹ́ni tó ní kẹ́ má bẹ anybody jẹ́ lórúkọ. Kò sọ wípé kẹ́ má ṣe múvì, kẹ́ má ran ojú. Àwa ìyá tẹ̀lé ẹ bá mi gbẹ́jẹ̀ rẹ̀, ọkàn rẹ̀ ní ń jẹ, ẹnu rẹ̀ ní ń jẹ, owó apá rẹ̀ ní ń jẹ, ẹ bá mi ń gìgírí sẹ̀ẹ̀sẹ̀, kìnìkan ojú rẹ̀ ní ń jẹ. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń pín. Àbí nínú múvì tẹ́ ẹ ṣe ń jẹ ọkàn ẹ̀, tẹ́ ń jẹ gbogbo ẹ̀dọ̀ ẹ̀, tẹ́ wá ń ṣe báyìí nínú múvì, tẹ́ bá wá dójú títì ẹ wá sọ pé lórúkọ Jésù ní tiyín. Mélòó lẹ bá wọn lọ tẹ́ rí wọn bí tó ti ń jẹ ọkàn èèyàn ń bẹ̀? Ẹ dẹ̀ ṣe wọn pa yín. Wọn sọ pé káwọn ọmọ yín má dàgbà. Àbí mélòó nù yín ló fọwọ́ gbọ́mọ sí toró lórí burúkú ló pọ̀ jù láàrin yín? Mélòó nínú yín ló fọwọ́ gbọ́mọ sí? Mélòó? Nísìnyí tí wá ṣe títí tẹ ṣe dàgbà nìyẹn, àgbà yín ò wá san yín, ẹ wá padà ń tọrọ jẹ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ padà ń tọrọ jẹ. Kò sẹ́ni tó ń fi predicament ìgbésí ayé yín fi yín ṣe yẹ̀yẹ́. À ń sọ́lẹ̀ nítorí àwọn tó ń bọ̀ níwájú yín tó máa wá ṣe múvì ni. Abẹ́ẹ̀rí báyé ṣe rí. Ẹ ń jẹ èèwọ̀, ẹ ń ṣe ohun èèwọ̀, ẹ ń sùn nínú èèwọ̀, ẹ ń jí nínú èèwọ̀. Ìgbà tí èèwọ̀ wá ń bí yín, gbogbo ayé yín wá rí báṣabàṣá lójú gbàgede. Ẹ páàsì, ẹ fẹ́ẹ̀lì, ẹ kúrò ní kíláàsì. Ṣẹ́tírí? Wọ́n ní má ṣe lóògùn má mọ̀ báyìí, òun lóògùn má ṣe. Bàbá Peter Fatomilola, ẹ̀yin wá sọ wípé kò sẹ́ni tó gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán. Nínú àwọn múvì tẹ́yìn tí ń ṣiṣẹ́ babaláwo, tẹ́ tí ń ṣe múvì eré àgbéléwò babaláwo, ẹ̀yin ẹ parọ́. Tó bá jẹ́ wípé ẹ̀ tí rìn ní gbàgede títì rí, káwọn èèyàn torí ẹ̀ kan sọ wípé bàbá yìí tó ń ṣe múvì rẹ̀, bàbá kan fún yín ní respect.
yàtọ̀ sí pé kán bù yín lówó. Ẹ sọ pé ẹ̀jọlá Ifá rí, ẹ sọ pé ẹ̀jọlá Ọ̀rúnmìlà rí, ẹ sọ pé ẹ̀jọlá àṣẹ̀ṣe rí pé ẹ ti ẹ̀ háàtì bíi babaláwo rí, ẹ lè sọ. Ṣùgbọ́n ó gba ẹnu yín tán. Ṣé nítorí wípé Kúnlé Afọ́ọ̀dù tó ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tó ń fi hàn àwọn movie actors and actresses lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ṣé torí pé káwọn Christian àtàwọn Muslim kán lè wò yín dáadáa pé ẹlẹ́sìn ni bàbá yìí, ó kàn ṣe movie ni, ó ya ẹjẹ́ agbowó fún owó tó ní pẹ́ lọ́wọ́ yín. Ilé tá a bá fi itọ́ mọ ìrì lásán ló máa wò. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe movie, itọ́ lẹ fi ń mọ́lé. Itọ́ òun lẹ fi ń ṣe kíni, lẹ fi ń mọ́lé. Tí ò bá dẹ̀ ti sí òótọ́ nínú nǹkan téèyàn bá ń ṣe, tó irọ́ bá lọ lógún ọdún ni, ọjọ́ tó dòdó bá máa bà báyìí, àánú abiyamọ á ṣe gbogbo èèyàn fún ìyà tí irọ́ máa jẹ, fún ìyà tí irọ́ tó máa jẹ. Ẹ̀yin jókòó confidently, ẹ̀dẹ̀ ń sọ wípé babaláwo ni wọ́n wá ń bá yín, ẹ̀dẹ̀ ń dáfá. Nígbà tẹ́ wá ń dáfá, kí ni Ifá ń wí ju òjèrè? Ta ni Ifá ní kẹ́? Ẹ̀yin ni, ṣé ẹ̀yin lẹ̀ ń dáfá? Torí ẹ̀ ń sọ confidently pé babaláwo ni, ẹ̀yin lẹ̀ ń dáfá, ẹ̀yin náà lẹ̀ ń kẹ́bọ jẹ, ẹ̀yin náà l'Ọ̀rúnmìlà, ẹ̀yin ni Ọ̀rúnmọlẹ̀ tó ń kẹ́bọ jẹ. Torí mi ò mọ ohun tẹ́ ń béèrè lọ́wọ́ àwọn wa tó wá ń dáfá lọ́wọ́ yín pé òkè o, nǹkan tí Ifá sọ rèé o. Àbí ẹ̀ tí ẹ̀ mọ̀ tún mọ Ifá ni? Torí kò tí ì yé mi. Because to my own best of knowledge, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn ló ti ṣẹlẹ̀ lásìkò àwọn baba ńlá wa nínú Ifá. Òun dẹ̀ ni tó bá dẹ̀ ti gbé Ifá jọlẹ̀. Regarding nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹni tí wọ́n ń dáfá fún yẹn, the same history ló máa jáde nínú Ifá pé ó ṣẹlẹ̀ sí lágbájá báyìí nígbà báyìí, nǹkan báyìí ló ṣe, ó rúbọ báyìí, ó ṣètùtù báyìí, wọ́n dẹ̀ kìlọ̀ fún báyìí. Gbogbo àwọn nǹkan yẹn náà ló máa sọ fún the present person pé kó ṣe. Olóbátán, ó dẹ̀ máa rúbọ. At the end of the day, ó lè jẹ́ èṣù ló máa gbẹbọ ẹ̀. At the end of the day, ó lè jẹ́ àwọn ìyá mi ló máa gbẹbọ ẹ̀. At the end of the day, ó lè jẹ́ Ògún, ó lè jẹ́ Ọ̀ṣun, ó lè jẹ́ any of our orishas. Ẹ̀yin wá lẹ́yìn ò ní èṣù. Èṣù níwájú ilé yín tẹ̀yìn ń tepo sí. Àbẹ́yìnkùlé ilé yín kò sí èṣù kankan bẹ́ẹ̀. Kán bá yín wo gbogbo àyíká ẹsẹ̀ ní babaláwo nìyí. Nínú gbogbo òrìṣà pátápátá tí a ní tí wọ́n rọ̀ wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ láwọ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe, Ọ̀rúnmìlà àti èṣù tímọ́tímọ́ létí mọ́rí tìmọ̀tìmọ̀ lálákàn mákàn mà ní wọ́n, ọ̀rẹ́ mà ní wọ́n, ọ̀rẹ́ kò rí kò sùn mà ní wọ́n. Àwọn babaláwo wa dẹ̀kẹ̀rẹ́, they are representatives of Ọ̀rúnmìlà ní orílẹ̀ ìgbésí ayé yìí. Èmi ò wá mọ bí babaláwo ṣe fẹ́ jẹ́ babaláwo tó máa wá complete without èṣù. Torí kò tí ì yé mi irú iṣẹ́ awo tẹ́yìn ṣe. Irú bẹ́yìn ṣe ń dáfá àti yín. Èmi ò mọ irú ifá tẹ̀ ń dá. Bẹ́ẹ̀ náà lẹ sọ wípé Odùduwà àrùn kíní ló ti wá, àsìpàtù fíìmù tẹ́ ṣe. Àbí Odùduwà Mọ́kà ló ti wá, Ṣẹ̀tíù ní babaláwo wọn, Ṣẹ̀tíù ní kíní kan tẹ́ ń sọ rádaràda lẹ́nu bí ọ̀bọ ọlọ́ka. Ẹ wá sọ wípé àgbà ò kọ́gbọ́n. Ṣé ọ̀rọ̀ nìyẹn lẹ́nu tiyín? Ẹ̀yin ò gbọ́n tán, ẹ̀ mọ̀ tán, but ẹ̀ ń ṣe movie. Wọ́n dẹ̀ ń fún yín ní script, and that script is according respect to your personality. Ẹ dẹ̀ ń sọ pé kò sẹ́ni. So you expect us to accept that from you. Láì ṣe pé ẹ ti dàgbà dementia tí ń mú yín àbí Alzheimer. Kì í ṣe pé bóyá èébú ni sickness àwọn àgbàlagbà nìyẹn, which is normal. Èmi náà lè dàgbà dé stage kan kí n ní dementia, kí n máa gbàgbé nǹkan. Àwọn ọmọ mi máa protect mi pé ìyá yóò dẹ̀ gbọ́dọ̀ lọ sọ̀rọ̀ síta mọ́ kó má lọ sọ nǹkan tó yẹ pé ó máa fa gbàgbós. Because wọ́n ti mọ̀ pé mo ti ní dementia, mi ò lè rántí anything mọ́. I can't even remember my own name. Tí n bá dàgbà dé stage yẹn. Ṣùgbọ́n ẹ̀yin bọ́ síta, ẹ dẹ̀ ń sọ with all the pride in you. Orúkọ yín dẹ̀kẹ̀rẹ̀ Ifatomilola. Okay, Peter lórúkọ yín. Yes. Bàbá wa Fatai Oodua lálùdé. Ẹ rí wípé Fatai wà lójú orúkọ wọn. Oodua ní surname wọn.
ìjọ wo lẹ máa rí tí bàbá yẹn máa ṣe interview? Gbogbo ìdúró sí bàbá yẹn pátápátá ìṣẹ̀ṣe ni. Àwọn irú bàbá yẹn ni ò ní jẹ́ ká ṣe kíni, ni ò ní jẹ́ ká sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe movie wa wípé gbádùn. Irú àwọn bàbá yẹn. Bàbá Fatai Oòduà kò síbi tó bá ń lọ. Ìgbà tí bàbá yìí interview wọn, kí lorúkọ bàbá tó wà ní Ìbàdàn yìí tó interview wọn, ẹ rí bí bàbá yẹn ṣe múra lọ ni. Ó wọ gbogbo regalia àwọn bàbá wa tí wọ́n máa ń wọ̀ lọ sógun. Yes, oníṣẹ̀ṣe làwọn. He is proud to say it anywhere at any time. Nítorí wípé wọn ò fi tọ́mọlé. Ẹ rí bàbá yẹn, ó rí bó ṣe ń ta kébé ni. Ẹ wo bàbá Abija wàrà bí ẹkùn. Ṣèbírú àwọn bàbá yìí mọ́ yín la máa ń rí nínú múvì tó yẹ pé tí wàhálà bá ti dé tí ayé ti polúkú muṣu tí gbogbo ẹ̀ ti fẹ́ dàrú. Irú ẹ̀yin bàbá Fita Fatomilola tẹ bá tí wọ́n bá ti show yín báyìí a ti mọ̀ wípé ó ti dẹ̀rọ̀. Irú àwọn bíi bàbá Abija wàrà bí ẹkùn tó bá ti dé báyìí a ti mọ̀ wípé gbogbo àwọn ẹni ibi ti rógo. Ẹ̀yin wá bọ́ síta. The same thing tá a fi ń wò yín gẹ́gẹ́ bí èèyàn pàtàkì láwùjọ. Òun náà lẹ wá rubbish. Ẹ rubbish ara yín kì í ṣe òun lẹ rubbish. Ó dẹ̀ ń dùn lẹ́nu yín. Òrìṣà tó bá tópo sí, tó bá pa adìyẹ sí, ibẹ̀ ló máa rùn pa ẹ́. Ilé babaláwo wo? Gbogbo bó ṣe ń ṣẹ̀rù. This is spiritual matter. Tẹ́ bá pa ẹ̀jẹ̀ àgùntàn, ẹ̀jẹ̀ whatever sí orí nǹkan, tẹ́ bá kọjá ńbẹ̀, you won't even hear the odor. You won't hear that dirty odor. No. Because it is spiritual. Kò ń ṣe nǹkan tó lè ó kọjá ọgbọ́n àti òye ẹ̀dá. Inú ibi tí daddy mọ́mì mi ti ń dá àwọn èèyàn lóhùn. Very clean place. Inú yàrá yẹn nígbà ayé wọn. Wọ́n dẹ̀ ní àwọn òrìṣà tó ń tepo sí, tó ń ṣe gbogbo ẹ̀ sí, tó ń bọ̀ nínú yàrá. That same room. Kò ń ṣe pé bóyá cross ventilation wà níta o tó ń wọlé o. Wọ́n kàn máa ṣí window tó wà níbí. Kò ṣe pé bóyá pé ìta gbangba tó yẹ pé òun ló ń gbé gbogbo atẹ́gùn ìdọ̀tí yẹn lọ. No, because kò ní dọ̀tí. It's a neat place. Èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ṣàwo tí yín. Tó wá sọ wípé awo ni. Wọ́n dẹ̀ tún sọ pé professor ní university ẹjọ́. Ṣé gbogbo nǹkan tẹ́ ti kọ́ àwọn ọmọ ọlọ́mọ tó ti pass through yín for years nìyẹn? Ṣé nǹkan tẹ́ ẹ ti kọ́ àwọn ọmọ ní yunifásitì nìyẹn? Wípé àwọn òrìṣà wa onídọ̀tí ni wọ́n lẹ́nu wọn sọ̀rọ̀, wọ́n lẹ́nu wọn lè jẹun, wọ́n ṣe gbá wọn ṣàwo. Ìkókó bàbá àṣàsùn, nǹkan tẹ́ ń kọ́ wọn nìyẹn. Àwọn tó wá ṣe course yẹn lábẹ́ yín, nǹkan tẹ́ ń kọ́ wọn nìyẹn. Ẹ ti bà ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ ti bà ayé wọn jẹ́. Tó bá ń ṣe ọ̀rọ̀ social media tó ń jẹ́ tó educate wa one way or the other. Bàbá, ẹ wá bọ́ síta, ẹ wá ní kò sẹ́ni tó kọjá ọgbọ́n, kò sẹ́ni tó kọjá àmọ̀, kò sẹ́ni tó kọjá òye, ẹ má bínú. Àgbàlagbà ò kí ń ṣe kí ló báyìí wà. Àbẹ́yìn àgbààgbà kọ́ lẹ máa ń sọ ni. Ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ pa òwe láti rẹ ọmọdé jẹ, ẹ mọ̀ yẹn pa. Ṣùgbọ́n tó bá ti di wípé kàn bá yín wí, ẹ máa sọ pé wọ́n disrespect yín. Ẹ ti gbàgbé ni pé àgbàlagbà ò kí ń ṣe kí ló bá yẹn wá. Ẹ mọ̀ yẹn. Ẹ mọ̀ yẹn. Nǹkan tèmi máa sọ fún gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá ni wípé ìyá wa kan wà lórí TikTok, ìyá Ifáṣẹ́sìn àti bàbá wa náà, ọ̀rẹ́ bàbá Láhéré owó yìí tí wọ́n ṣe múvì kan báyìí lọ báyìí. Àwa oníṣẹ̀ṣe a ní láti dominate kí ló ti ń porúkọ ká máa ṣe movies tiwa tó tọ́ mọ́ ìṣẹ̀ṣe gangan. Let us represent ourselves. Àwọn tó ń represent wa in a bad manner yìí, ẹ jẹ́ ká gbógun tì wọ́n gidi ni. Torí wọ́n gbógun ti ìṣẹ̀ṣe all their lives ni. Ká gbógun tì wọ́n kán lè ṣe kíni, kán lè kó gbá wọlé. Kán lè kó gbá wọlé. Kán yé ba ìṣẹ̀ṣe lórúkọ jẹ́. Kán yé fi ìṣẹ̀ṣe hun nǹkan tí ó wù wọ́n.
nítorí wípé kí ni àsìkò ti tó, orin ní láti yí, ìlú ní láti change. Gbogbo ẹ̀yin oní movie tẹ́ ń ṣe movie, it's high time you people come to the social media kẹ́ wá rí wípé nǹkan ti yí padà. Kò dàbí ti tẹ́lẹ̀ mọ́, kò lè máa lọ bí ti tẹ́lẹ̀ mọ́. Ẹ lè máa ní agbára láti ṣe nǹkan tó bá wù yín nígbà tó bá wù yín àti ṣe movie tó bá wù yín nígbà tó bá wù yín. I don't watch your movies anymore. Eléyìí táwọn olólùfẹ́ mi bá send sí mi pé àwọn ṣe movie yìí, ẹ wo bó ṣe bàṣẹ̀ṣẹ̀ lójú bẹ́ẹ̀ jẹ́ ń bẹ̀. Èmi náà á dẹ̀ wá sọ̀rọ̀. Àwọn kan máa ń ní pé kí n má máa fèpè sí mọ́, kí n kàn máa wọ́ọ̀nù wọn ní tépétépé lẹ́gbàá. Torí tá a bá fèpè sí ọ̀pọ̀lọpọ̀ nú yín ẹ̀ ní mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa. Àti ẹ̀dúpẹ́ bá ṣe wo fíìmù yín tó náà, ọpọlọ wa ò padà kú. Torí ẹ̀yin náà lè help àwọn ẹlẹ́sìn àjòjì yìí láti bá yé wa jẹ́. Ọpọlọ wa padà ṣiṣẹ́ náà ni a padà rí ọpọlọ yẹn lò láti fi ronú. Bí bẹ́ẹ̀ kọ́, àwa náà sì máa wà níbi tá a ti báràkà tí a ò ṣì kiri lẹ̀. Àwa náà ò bá sì wà níbi tá a ti ń bá yín ṣe nonsense tẹ́ ń ṣe yẹn. Ẹ̀yin náà lè máa ṣe ìyá àjẹ́ kan kà wọ́n lè kópa nínú movie. Ẹ̀yin náà ni, ẹ̀yin lè mú opportunity yẹn wá káwọn èèyàn máa lè kópa àwọn ìyá tó ti ní dementia. Ẹ̀yin ni. Àwọn ìyá kan wà tán ti ṣe movie rádaràdá, mi kàn fẹ́ máa dárúkọ ni torí ẹ mọ̀ mí mo lè dárúkọ but I don't have that strength. Ẹ ti ṣe movie rádaràdá tó yẹ pé tẹ bá rìn lọ ní títì gan ẹ ti misrepresent àwọn ìyá mi. Ẹ ti wá téèyàn bá ń wò yín gan, èèyàn máa wò yín bí ìgbà pé ẹni ibi tó ń pọnmọ́ relé ìwẹ̀ nìyí kéèyàn sá fún yín níbi tẹ́ ẹ ti good pa láti misrepresent àwọn ìyá mi dé. Wọ́n fi ṣe yín ni. Ìbọn ní pé bí ayé bá ṣe ń yí náà la ṣe máa ń tọ̀. Ayé ti yí, ẹ̀yin ò tọ́. Ẹ ṣáà sì fẹ́ máa ṣe rádaràdá tẹ̀ ṣe ń ṣe bọ̀ látẹ̀yìn wa. Gbogbo ẹ̀yin ìyá yìí nísìnyí tó bá wá bá yín nísìnyí pé kẹ́ tún ṣe movie mi tó máa tún tako ìṣẹ̀ṣe, ẹ tún lọ ṣe ẹ tún misinterpret ẹ tún misrepresent àwọn oníṣẹ̀ṣe lórí èlò tẹ́ máa gbà tẹ́ máa jẹ nísinsìnyí. Lórí èlò. Ṣé bí tó wọ́n ní tàgbàlagbà bá ń ṣarán kó lè afford fúnra ẹ̀, kò lọ lé babaláwo rí, kò lọ lé oníṣègùn rí. Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀. Ṣé bó interview wọn kó tó di pé ó gbé bọ́ síta? Kí ló dé fúnra ẹ̀ tó lè sọ pé bàbá ń tẹ́ sọ yìí kò má rí bẹ́ẹ̀. Mo mà ti lọ lé babaláwo rí, wọ́n mà ti rúbọ fún mi rí, wọ́n mà ti dáfá fún mi rí. Ẹ̀yin aláìmoore ẹ̀dá yìí. Ẹ̀yin aláìmoore alábùkù ẹ̀dá yìí. Ẹ̀yin wọ́n máa ṣe gbogbo ẹ̀ fún yín tán, ẹ bọ́ sí gbàgede, ẹ máa ṣe bí ìgbà tó yẹ pé ẹ bá tán. Ní ìgbà tí bàbá tìlú Ọ̀yọ́ kú, kí ló ti ń porúkọ wọn? Kí lorúkọ ọba ìlú Ọ̀yọ́ yìí? Lámídì Adéyẹmí tí wọ́n kú. Ṣebí Ibrahim Chatta ló pọ́ta tó ní bàbá ṣe yín náà láìwá yín náà lè ìrànjú nǹkan tó kú ni o. Pé bàbá ò kì í ṣe kinní kan o, bàbá kan ò jẹ́ ọba ni o, but ti Allah ni bàbá ṣe o. Nígbà tí lady kan bọ́ síta tó kì í pọ̀n rí ẹ̀ fún, tó sọ fún wípé tó bá bí dá kó tún mí, òun á sọ ifá tó bí ló ní gbódù. Ibrahim Chatta, gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n náà fẹ́ sọ̀rọ̀. Nígbà náà, nígbà tí bàbá Aláàfin of Ọ̀yọ́ tó ṣẹ̀kù, ọmọbìnrin yẹn bọ́ síta ó sọ ifá tó bí ní gbódù tó yẹ pé mi ò keep fídíò yẹn. Ó sọ ifá tó bí ní gbódù. Ó ní ìwọ ń bọ́ta, ó wá ń defend Islam. Wípé bàbá ṣe láìláà kíní kan kú. Wípé kíní kan mùsùlùmí gidi ni bàbá. Bàbá ò kì í ṣe ẹlẹ́bọ bó ṣe pé yẹn. Ẹ̀yin adójútì ni ẹ̀dá olè ọ̀fọ́n. Ẹ̀yin tó jẹ́ wípé
kẹ́ máa jẹ ìṣẹ̀ṣe lábẹ́lẹ̀, kẹ́ máa bọ́ síta kẹ́ wá ṣòṣì. Òun nìkan lẹ mọ̀. Òun rúbọ, òun ṣètò. Àtìgbà yẹn ni ó ti padà lọ tó ti lọ ṣe múvì ìlú àwọn èṣù, because ó ti mọ̀ wípé òun ti fọ́nbù, òun dẹ̀ ní ìdá ti bẹ̀bẹ̀. Ó wá lọ ṣe ìlú àwọn èṣù tó sọ pé èṣù kan ló ń pààyàn, èṣù kan ló ń ṣe kíní kan, àwọn èèyàn kan burú on their own. Ṣèbí the same ìwọ náà lọ fi ṣe Lísàbí Agbòǹgbàkàlà ní ọjọ́ Lísàbídè, àbí ìwọ kọ́ tó múra tó ṣe gbogbo ẹ̀? At the end of the day, ìgbà tó yẹ pé àwọn ènìyàn náà, àwọn tó ń jẹ́ ọjà àti àwọn bàbá wa lóníṣẹ̀ṣe, nítorí pé òun ṣe múvì, torí pé ẹ̀ ń ṣe múvì, torí pé ẹ ti dìlú mọ̀ọ́ká, they think they can use you to represent our forefathers, continue to bring insult to ìṣẹ̀ṣe. Tí wọ́n bá ní kí Ibrahim Chatta ṣe ibì kan nínú ìṣẹ̀ṣe, bàbá Tápà èèyàn burúkú ló máa ṣe. Bí ya bàbá Tápà ṣe ń bu nǹkan sílẹ̀ bọ́n ṣe ń kú dànù, bí bàbá Tápà ṣe ń ṣe kíní kan, ó yẹ káwọn ará Tápà kan lẹ̀kù pa ẹni, torí ò represent wọn darí nínú múvì. Bí bàbá Tápà ṣe máa ṣe gbá, bí ìkan ṣe máa lọ́lé tí ò ní rí nǹkan oṣù mọ́, bí kan ṣe máa lọ́lé tí ò ní rọ́mọ, bí kan ṣe máa lọ́lé táyé ẹ̀ máa run, bí kan ṣe máa lọ́lé tó máa kú lójú títì, tí gbogbo iṣẹ́ láabi ló máa ń ṣe nínú múvì. Ibrahim Chatta, you act it so well. Gbogbo ẹ̀yin movies producers and directors, kò tẹ́ máa ń ṣe nìyẹn. You represent ìṣẹ̀ṣe in a very horrific manner. Ó ṣe nǹkan tó darí nínú múvì. Wàá máa rẹ́rìn àwọn wicked ẹ̀rín yẹn. Ń fi ọmọbìnrin tá ò bá ti fún ẹ fẹ́ báyìí, bí kò fá ọyàn ẹ lọ, bí káyé ẹ bàjẹ́, bí kò sọ pé o fẹ́ fi kan gún oṣù ẹ, o fẹ́ fi kan ṣe gbá. Ṣé bó ṣe ń ṣe nìyẹn? Wàá wá bọ́ síta, wàá wá ṣe ìlàlá kíní kan nìwọ, mùsùlùmí ni ẹ́, wàá máa ṣe bí ẹni tó mọ́, so ìṣẹ̀ṣe yẹn ni ò mọ́. Ṣé bọ́ ní Tápà ni ẹ́? Ibrahim Chatta, wọ́n dẹ̀ ní táyé tó bá gba Tápà, ó máa kọ́lé ìgúnnukó ni. The highest nìyẹn. Táyé bá ti tọ́kàn Tápà bá balẹ̀ pátápátá, ilé ìgúnnukó ni the next thing tó máa wà ní orí ìjà agenda ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ti yín, Islam ló gbé dání. Ṣùgbọ́n tó bá ti di pé kò interpret ta ni àwọn bàbá Tápà yẹn, bàbá Tápà ló máa ń ba ayé jẹ́. Wọ́n dẹ̀ ná ọmọ Tápà nìyẹn. Ṣó yẹ kó orílẹ̀-èdè sí? Ṣó yẹ kó orílẹ̀-èdè sí? Ṣó yẹ káwọn èèyàn Tápà kan ti ẹ̀ka ẹkún wọn, toró lórí burúkú lọ́pọ̀lọpọ̀ nínú yẹn ẹ̀ kí ń ronú tẹ́ bá ń ṣe àwọn múvì yẹn lórí owó tẹ́ máa gbà. Ẹ wá ní kẹ́ má fi ìnira parí ìgbésí ayé yín. Tó bá jẹ́ wọ́n máa ní wọ́n ṣépè fún yín, ìwà ìpèlẹ̀ ń hù, ìṣe ìpèlẹ̀ ń ṣe, nínú ìpèlẹ̀ tí ń jẹ, nínú ìpèlẹ̀ tí ń mu. Ṣé tí n bá wá bọ́ síta lẹ́ni kí n bá ara ṣàdúrà fún yín pé ẹ ṣe oríire o, ẹ ṣe kinní kan. Gbogbo ìwúre tí n bá ṣe fún yín mò ń ṣèkà fún yín ni, because ó máa di èpè torí ìwà ìpèlẹ̀ hù. Àwọn ọmọ tó ti wo múvì yín, they so much believed pé bó ṣe rí nígbèsí ayé nìyẹn. Kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fún àwọn ọmọ yẹn mọ́. Wọ́n ti believe wípé àwọn ìyá tó bá ti darúgbó tójú wọn bá ti hun jọba àjẹ́ ni wọ́n. Kò sí. Tí ìyá arúgbó bá ń bọ̀ lọ́nkán báyìí, wọ́n máa sá lọ ni. Kò sí nǹkan tẹ́ fẹ́ sọ fún wọn. And it is normal pé ká darúgbó kójú wa yùn jọ. Ṣùgbọ́n ẹ ti bà ayé jẹ́, ẹ ti dá ọpọlọ àwọn ọmọ yẹn rú, ẹ ti turn it upside down. Ẹ dẹ̀ ń ṣe múvì. Ẹ dẹ̀ ń retí alẹ́ tó dáa. Nígbà tó yẹ kó òṣìlẹ̀ fàárọ̀ yín ṣe. Ẹ múra sí lọ́sàn-án yín. Ó wá di lọ́jọ́ alẹ́ yín, ó wá polúkúmuṣu fún yín, wá ń sunkún kiri. Tí èèwọ̀ bá ń gbèjà ara ẹ̀, ojú àrò abiyamọ. Torí pé kò yẹ kó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn lẹ máa end ìgbésí ayé yín sí. Ṣùgbọ́n kò sí ni. Ibi tẹ́ máa padà end ẹ̀ sí náà nìyẹn. Àbújá kan kò sí lọ́rùn ọ̀pẹ. Níbi tó o bá gùn, ibẹ̀ náà ló máa bá sọ̀kalẹ̀. Owó yẹn ṣe fi jẹun. Ẹ fi tọ́ ọmọ. Ẹ fi gbìyànjú láti sáré sí ìgbésí ayé yín. Kò ní ká kò ní là náà ni. Kò ká kò là ló máa bá dé.
bó ṣe máa rí nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ṣì misrepresent ìṣẹ̀ṣe, tẹ́ ṣì bà ìṣẹ̀ṣe lórúkọ jẹ́, tẹ́ ṣì rò pé ẹ̀ ṣì ń ṣe pàápàá lójú ayé yín, tó bá yá ẹ ṣì máa padà san gbèsè ni, ṣé ẹ mọ̀ ni? Ẹ dé meeting àwọn ìyá mi rí, ẹ rí wọn níbi tó ti ń ṣe meeting rí, ẹ mọ̀ wọ́n rí, ẹ rí wọn rí, bẹ́ẹ̀ náà nìkan nínú yín bọ́ síta. Lóòótọ́ wọ́n ti ní kí òun wá darapọ̀, òun ò darapọ̀ ni, ta ni máa pe wèrè? Ta ni máa pe wèrè láti wá darapọ̀ mọ́ ta ni? Ṣé tó bá tiẹ̀ máa pe èèyàn pé kó wá darapọ̀ mọ́ nǹkan, ṣe bí wọ́n á tiẹ̀ wo èèyàn tó dáa, tó dùn ún wò? Ta ni ẹni tó rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó dàbí ọpọlọ? Ṣé o rò pé you have to have knowledge of something? Kò ń ṣe pé gbogbo èèyàn ló máa ń ní opportunity láti wà nínú ẹgbẹ́ àwọn ìyá mi. Nígbà ẹgbẹ́ tó rọ̀ wá pẹ̀lú àwọn irúnmọlẹ̀ yòókù ni. It is a family heritage. Oyè ni, oyè ẹbí ni. Kò ń ṣe pé just every Tom, Dick and Harry will just have access to it. Tí wọ́n bá kí ń ṣe nínú ẹbí yín, tó bá dẹ̀ ń ṣe wọ́n ló kàn, ó lè bọ́ síbẹ̀. Àwọn ẹgbẹ́ táwọn èèyàn ń wá kiri tán fẹ́ join, tán fẹ́ darapọ̀, kọ́ lè bá ṣe kíni, káwọn náà lè bá ní òye nípa ìgbésí ayé yìí tí wọ́n ò tí ì rí bìrì. Ẹ̀yin pàfún ṣíọ̀ṣíọ̀ yìí, ẹ wá sọ pé wọ́n wá pè yín. So it's on a platter of gold. They can just come and wọ́n kàn lè bí nǹkan tó ń lé palẹ̀ sójú títì kan wá pè yín pé kẹ́ wá join. Ó ti dẹgbẹ́ APC àti PDP tó yẹ pé ẹni tó ń wọ́ tán rìn gan lè wọlé síbẹ̀. Ẹ máa bọ́ síta, wọ́n ní kí wá darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbà o, èmi ni mo gbà o, wọ́n disturb mi o, wọ́n dà mí láàmú, mo ń wo interview woman yẹn báyìí, mo kàn ń wò báyìí, mo kàn ń mẹ́rí báyìí. Kí lẹ̀ ń fi ẹgbẹ́ yẹn pè náà? Kí lẹ̀ fi ń pè? Kí lẹ̀ fi ń pè? Àwọn kan gbogbo ìgbésí ayé wọn ni wọ́n fi ń wá information pé àwọn tí ẹ fẹ́ darapọ̀ because they want to have some spiritual knowledge. Wọ́n dẹ̀ ní owó yìí lọ́wọ́, wọ́n fi ń wá information, wọn ò lè rí ẹni tó máa fún wọn nírú information bẹ́ẹ̀. Because it's not something you can just see anywhere. Ọmọ tó wà nínú ilé ọmọ ẹ̀, ó lè jẹ́ òun ló represent family yín. Ó dẹ̀ lè mọ̀, ó kẹ̀ lè mọ̀ náà nìyẹn. Ṣó ti pa ẹ jẹ? Àbí ṣó ti ba yí ẹ jẹ́? Torí ẹ máa ń sọ̀rọ̀ ní ìsìn kò máa sọ̀rọ̀ rádaràda. Ilé ayé yìí deep ju bẹ́ ṣe ń ṣe yẹn lọ. Ẹ̀yin tẹ́ ń ṣe movie, ẹ so orí agbéjẹ́ mọ́wọ́ gidi gan. Ẹ so mọ́wọ́ gidigidi gan. Ayé tún lu jára wọn, gbogbo irọ́ tẹ́ pa fún wa ní kékeré yẹn, gbogbo èké tẹ́ ṣe fún wa, gbogbo rádaràda tẹ́ ṣe fún wa, tẹ́ máa jẹ́ kẹ́rù bá wa yẹn, tó jẹ́ pé èmi gan fúnra mi, ẹ̀rù máa ń bà mí ní kékeré ni. Àti lọ́tọ̀, ó máa di ẹ̀rù nígbà tí n bá wo movie míì tán tó jẹ́ movie Yorùbá. Mo dẹ̀ máa lajúlẹ̀ báyìí. Ní kékeré, mo dẹ̀ máa tọ̀ sára ní orí bẹ́ẹ̀dì. Nígbà náà, lórí ẹni ìgbà time ó bọ̀ ń dọ̀gì. Orí ẹni ni. Nígbà yẹn. Máa lajúlẹ̀ báyìí mi nílé lọ́tọ̀. Gbogbo bíbá gbogbo everywhere máa dúdú. Lantern nìkan ló máa wà ní passage. Mo máa kàn lajúlẹ̀ báyìí máa dẹ̀ tọ̀ sára ń bẹ̀. Màá wò pé mi ò lè dìde lọ́tọ̀. Látàrí àwọn movie ẹlẹ́jẹ̀ yín tẹ́ ti fi misinterpret àwọn ìyá wa. Àwọn ìyá tó jẹ́ wípé tó bá mọ̀ wọ́n gan lásán, tí wọ́n kàn yọnú sí ẹ lásán, tó kàn like ẹ lásán, ìwọ gan máa mọ̀ wípé o nẹ́ni nímọ̀sán. Tó kàn like ẹ, just liking you lásán, they will do everything tó jẹ́ wípé ìwọ gan wàá mọ̀ wípé yes, there is somebody somewhere protecting you, trying to meet up with most of your needs. Òun lẹ́yìn máa ṣe movie. Ẹ máa ṣe ẹ̀yin ìyá tẹ́ ń ṣe movie yẹn ó yẹ kẹ́ máa rìn títí bá kan lẹ̀kùn pa yín ni, because you act it in a very cruel manner.
the most wicked manner téèyàn gan ò lè imagine, abiyamọ kankan ò lè imagine láti ronú bẹ́ẹ̀. Ta ló ń kọ script yẹn fún yín? Àwọn producer òṣìwò ló ń ṣe yẹn. Abájọ tó yẹ pé ọjọ́ alẹ́ wọn báyìí wọ́n máa ń padà lọ fọ tọ́ílẹ̀tì. Àtàwọn àtẹ̀yìn tá à ń rí ta àtàwọn producer tó ń ṣe. The way tó jẹ́ pé normal human being, normal thinking abiyamọ gan ò lè react. Agbanilójú ọmọ ẹpọ̀n fòyọ. Ojú àtẹpọ̀n ṣe jọra wọn. Èèyàn kọjá lára ẹ̀yà. Màmá ẹ ò fọwọ́ kàn mí. Nínú ayé yìí náà kò sẹ́ni tó máa rí ìyá àgbàlagbà, ìyá arúgbó tó máa sọ pé màmá ojú yín fọ́ ni. Òun lẹ́yìn fi act movie. Kò sí bá ṣe lè kọ́ ọmọ yẹn ní àkọ́bàjẹ́, àkọ́rà, àkọ́ṣèdín. Tí ò rẹ ni bí, tí ò rẹ ni kọ́, tí ò rẹ ni wẹ̀. Kò sí. Láti ṣáàfin misinterpret àwọn ìyá mi, ẹ lọ gbé àwọn scene burúkú, unimaginable scene. Pé ìyá arúgbó kan ń rìn pẹ̀lú ọ̀pá, ó sáré kọjá lẹ́gbẹ̀ẹ́, ó gbá ọ̀pá ìṣubú. Màmá ẹ má bínú náà, ṣé ojú tẹ̀yìn náà fọ́ ni? Ẹ rí mi gbà tí mò ń bọ̀ ni. Àwọn ìyá yẹn àwọn ìyá mi wọn ò ní ṣẹ́ mọ́ nìyẹn, àwọn fúnra wọn ló máa lọ tọ́ àwọn èèyàn so that wàá lè ṣẹ̀wọ̀n, so that wọ́n á lè bá ẹ wí. Wọn ò ní ṣẹ́ mọ́ nìyẹn. Wọ́n á lè bá yí ẹ jẹ́, wọ́n á lè pa ẹ́ lọ́mọ. Àwọn múfì yìí kò tà mọ́ náà. Èèyàn mélòó ló ti nírú experience yẹn rí? Ń pé òun kọjá lọ, ìyá kan, ìyá arúgbó kan, ó mọ̀ọ́mọ̀ wá bá ẹ, ó mọ̀ọ́mọ̀ wá gbá ẹ tí àbó mọ̀ọ́mọ̀ wá kọlù ẹ. Ìwọ wá sọ̀rọ̀ fún, àtìgbà yẹn la yí ẹ ti bàjẹ́. Inú múfì náà la ti ń rí. Bàbá Peter Fatomilola, ẹ̀yin lẹ ríra yín fi. Torí ipò tí wọ́n tò yín sí kọ́ nìyẹn. Ẹ dẹ̀ ti ń ṣe kinní yẹn bọ̀ díẹ̀díẹ̀ láti last year mo ti ń rí. Last 2 years mo rí àwọn interview yín. Ó lé kẹ̀ǹkà, ó lé kú. Ẹ̀yin lẹ ríra yín fìn. Ẹ̀yin lẹ gbéra yín ṣánlẹ̀, ẹ̀yin la gbà tí ò. Ẹ má bínú, mi ò fẹ́ máa lo àwọn ọ̀rọ̀ kó má dàbí pé bóyá mo disrespect yín gidi gan. Kó má dàbí pé ìgbà tẹ́ máa fi wo movie yìí gan ó máa dùn yín. Ó tún máa jẹ́ kẹ́ máa ronú, but ẹ má try ẹ̀ mọ́. Ẹ má try ẹ̀ mọ́. Àwa ọmọ tá a wà nísìn, we are not smiling. Smile rárá o. Dẹ̀ bá àyàn kankan fi ìṣẹ̀ṣe tayín. Tó bá fi ìṣẹ̀ṣe tayín ní ìṣẹ́jú kan, tí a bá fi ayé sun ẹ láàárín ìṣẹ́jú àáyá, kó mọ̀ pé kì í ṣàwa mọ́. Ṣé bẹ́yìn náà ti rí gbàgbós? Preamble lẹ rí nìyẹn. Eégún lẹ rí, màrìwò ẹ̀ tí rí. Ẹ̀yin ẹ try yẹ again. Ṣebí nílé lẹ wà, àìmọye àwọn ọmọ tó wà ládùúgbò yín tó ti doníṣẹ̀ṣe. Ẹlòmíì á kọjá lára yín, á wó ṣe ṣàràṣà. Wọ́n ní àwọn ọmọ yìí bá ti wá dára, wọ́n ọkọ ẹ̀ náà. Ẹ gbó bàbá, ládùúrú ọjọ́ alẹ́ yín pẹ̀lú ọjọ́ orí, pẹ̀lú owú lórí yìí. Kẹ́ máa ṣe òṣì bí ẹran tó ṣẹ́ níwò. Wọn tí ì sọ bẹ́ẹ̀ fún yín rí. Preamble lẹ ṣe rí. Torí pé àwọn ọmọ tó ń padà sínú ìṣẹ̀ṣe léèsìn, àwa ni àwọn forefathers wa tá a padà wá sáyé. Ṣó ti yé yín? Dẹ̀ ní gbà kí nǹkan bí àbùkù kó ṣe kíni kó ta bá nǹkan tí àwọn baba ńlá wa ṣe lẹ̀. Recycling lọ̀rọ̀ ilé ayé yìí. Kì í kú, a máa ń padà wá ni. Mi ní sọ jù báyìí lọ. Títí dìgbà mìíràn tá a fi dìra. Orúkọ tèmi ò yí padà, orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá. Ọmọ wọn nílùú Ìpẹ̀rù, ọmọ Àkẹ́sán baálẹ̀ ọjà. Ẹ ṣeun gidigidi kan. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa ní star. Ìràwọ̀ wa kò ní wọ̀kùnkùn láyé láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo wa pátápátá. Wọ́n ní a máa fi imú wọn fọ́n fèrè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ọwọ́ wa kò ní sàn sálẹ̀ àpò láṣẹ Èdùmàrè. Love you all. Ó dìgbà.